This is the current situation of the Nigerian judicial system, which has been exposed by DELE Farotimi, and the elites and all the beneficiaries are trying to silence him. Justice for the highest bidder. Nigeria, a country where self-confessed criminals can walk around free and brag about their crimes, all in the name of being born again. But any individual who dares to challenge or expose the wrongdoings is arrested based on defamation and paraded in handcuffs like hardened criminal and quickly sent to jail without trial, while more cases are filed against such individuals just to silence him, or to issue an apology. Hooligans and vagabonds parades the corridors of power, while honest people are locked behind bars or threatened to remain quiet or go to jail. Nǹkan mẹ́ta ló fi lè gbára ẹ̀ là nínú kó lówó tó bá lówó tó nípò tàbí kó mọ̀yàn connection kọ́wọ́ lè kanwọ́ tàbí kó ní aroma kó ní wèrè kó ní ìjà. Kó lójú pípọ́n, àwọn bàbá ló sọ pé o lówó lọ́wọ́, o lóògùn, ojú ò tún pọ́n. Kí ló fẹ́ fi dẹ́rù ọmọ aláyé? Ní Nàìjíríà tá wà yìí, tó ẹ pé inú aganjù la wà. It's a jungle. Ó wá ń ṣe ṣẹ̀ṣẹ̀, ẹ wá ní ìwọ Ọlọ́run, ó ṣàrọ́mọ rẹ, ẹ wá wò bí mo ṣe ń jìyà, wàá jìyà pẹ́ńbẹ́ o, wàá jìyà pẹ́ńbẹ́ o. Ṣùgbọ́n tó dalẹ̀ rú, Yorùbá sọ pé ní bá gbé àdìrẹ òtòṣì, ó gbé ti Aláròyé. Èyí tó wá jẹ́ Christian ní sábà máa ń ka Bible nínú wọn kọ́ bìkan. Pẹ̀lẹ́ o, ẹ̀yin ọmọ Yorùbá. Ṣé ti rí àwòrán fọ́nrán tẹ́ dọ́ra wò yìí? Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó ń play out níbi tí ẹ̀ ń pè ní Nàìjíríà, òun lẹ rí yẹn. Àti lórí ọ̀rọ̀ alàgbà DELE Farotimi àti bàbá Afẹ́ Babalọ́lá. Ó jọ gàté kò jọ gàté. Eégún àtiró wọlé, èèyàn àtiró jáde. Fọ́nrán tẹ́dọ̀rà ń wò yẹn àfi ń ṣàpèjúwe bí ètò ìṣe ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà bó ṣe rí tí alàgbà yẹn tán kọ́ nípa ẹ̀ òun náà lè rí tó tún ń ṣẹlẹ̀ tó tún ń túra ẹ̀ ṣe. It's repeating itself in front of all of us. Ṣùgbọ́n ó ṣe ni láàánú yáyàn lẹ́nu pé a rí láàrin wa tí wọ́n sì ń ṣe bí pọ́n tó ń ṣẹlẹ̀ òye wọn. Ṣé ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n ti mọ̀ pé kò sí nǹkan kan tán lè ṣe fún ọ̀gbẹ́ni yẹn lórí ohun tó sọ. Òótọ́ ọ̀rọ̀ dẹ̀ pọ̀ nínú ohun tó sọ. Ẹ wá mọ̀ pé ọgbọ́n pé ẹjẹ́ àmupamọ́ sínú àtìmọ́lé ká má jẹ́ kán gba béèlì ẹ̀ bó ti jẹ́ pé a mọ̀ pé ohun tá a láàfẹ̀sùn ẹ̀ kan ohun tán lè gba béèlì ẹ̀ kó máa lọ lé ní ká wà lórí yẹn ká máa wá fà á ká wá fi tipátipá mú wípé kó sọ pọ́rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ àbí kó lọ gbé kinní yẹn kúrò ńbẹ̀. Káwa máa kó ẹjọ́ jọ lórí ara wọn kẹ́lómi tún lọ pẹjọ́ ń bò mí kẹ́lómi lọ pẹjọ́ ń bò mí. Ẹ rí i pé gbogbo àwọn èèyàn tó ń sọ̀rọ̀ àtàwọn tó jẹ́ amòfin gan ẹ rí i pé nǹkan kan ni gbogbo wọn ń sọ pé ọ̀rọ̀ ẹ ti ń di pé ó ti ní bá míì nínú. Ṣe ṣáà ń rorúkọ gbogbo wọn ṣe ti ń rí wọn. Gbogbo wọn pátápátá tí wọ́n jẹ nídìí ọ̀rọ̀ mọ̀dàrú àti àṣemáṣe ẹ rí i pé inú ibì kan náà ni gbogbo wọn ti jáde wá. Abẹ́ ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ń pa ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti jáde wá. Eléyìí tó jẹ́ pé ìlànà tá a fi kọ́ wọn tó fi ń ṣe nìyẹn. Ẹ dẹ̀ rí i pé gbogbo wọn tẹ́ bá wò wọ́n gbogbo wọn náà ti gboyè agbẹjọ́rò àgbà. Ìwọ tó bá jọmọ mẹ̀kúnnù torí ẹ̀ bá pé fara ẹ̀ balẹ̀ kó ronú ẹ̀ dáadáa kó wo ohun tó wà ńlẹ̀ yìí. Eléyìí ṣe ọ̀rọ̀ DELE Farotimi àti àwọn kan. Ọ̀rọ̀ gbogbo ẹni tó mọ̀ pé àwọn kan ń fìyà jẹ àwọn kan ní Nàìjíríà tó dẹ̀ rò pé kò dáa. Ó gbọ́dọ̀ dópin, a gbọ́dọ̀ yanjú ẹ̀, òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ojú tó dẹ̀ yẹ kí gbogbo wa fi jọ wò ó nìyẹn. The same thing tí wọ́n ló ń ṣẹlẹ̀, òun náà ló ń ṣẹlẹ̀ tí ò tí ì parí tó sì ń lọ lọ́wọ́lọ́wọ́, òun náà ló sì ń ṣẹlẹ̀. Ó ní wọ́n ń repeat, ó ní wọ́n ń repeat, ó ní wọ́n ń repeat. Nǹkan tán náà ń ṣe yẹn, òun náà sì ń ṣe lójú gbogbo wa yìí. Ohun tí ò wáyé wọn ni pé tán bá fa gbùrùgbùrù ó fagbó, àbí? Wọ́n ti láwọn àgbààgbà kan dìde ń sìn wọ́n fẹ́ parí ẹ̀ pé bóyá kán yanjú ẹ̀ ń tùbí nùbí. Báwo lẹ ṣe máa fẹ́ nìkan sínú ọgbà ẹ̀wọ̀n? Tẹ́ máa fi ẹ̀sùn kan tẹ́ máa kó ẹ̀sùn lórí ẹ̀sùn
tẹ́ máa wá lẹ́fẹ́ yanjú nǹkan ní tùbí-ǹnùbí ta ni ò ti mọ̀ pé rẹ̀ jẹ àti irọ́ ló pọ̀ ńbẹ̀ ló kún díẹ̀ ta ni ò ti mọ̀ pé irọ́ ńláńlá irọ́ ayé àtọ̀run òun ló wà ń díẹ̀. Ohun táwa ń sọ láti ilẹ̀ àkó ńbẹ̀ ohun tẹ́ ẹ fẹ̀sùn ẹ̀kan pò ṣe kì í ṣẹ̀sùn apààyàn kì í ṣẹ̀sùn àfipábáyàn lò pọ̀ kì í dẹ́sẹ̀sùn tí wọ́n ní wọ́n fi kàn fẹ́ sá lọ tẹ́ bá sì ló fẹ́ sá lọ ẹ gba passport ẹ gba gbogbo nǹkan tẹ́ bá máa gbà lọ́wọ́ ẹ̀ tí òfin nílé lọ́bì kankan. Ó yẹ kó lè lọlé kódà tí anybody bá máa pera wọn lágbàgbà pé àwọn fẹ́ dá sí àwọn fẹ́ yanjú ẹ̀ ó yẹ kí wọ́n kọ́kọ́ jẹ́ kí ọ̀gbẹ́ni yẹn wà nílé láti lé tiẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ ń bá àwọn tó ń fẹ̀sùn kàn nílé tẹ́lẹ̀ ń bẹ̀ wọ́n fẹ́ yanjú ẹ̀ bẹ́ẹ̀ ló yẹ kí ẹ lọ máa bá òun náà nílé oníkálukú á fi lè ṣe kíni láfi lè sọ eléyìí ni mo fẹ́ eléyìí ni mo ò fẹ́ eléyìí ni mo gbà eléyìí ni mi ò gbà kò ní ṣe pé adèèyàn kan lọ́wọ́ méjèèjì sẹ́yìn àwa túyàn kan lọ́wọ́ méjèèjì lẹ̀ àwa ní kán mọ ọjà kan bọ́ sójú ọ̀gbagadè pa fẹ́ wòran ìwà láabi ni ìwà burúkú ni gbogbo ẹ̀yin tẹ́ wà ń di irú nǹkan bẹ́ẹ̀ àbẹ́yìn tẹ́ ń sọ́pọ́ọ̀tì tẹ́ ń sàtìlẹ́yìn fún irú nǹkan bẹ́ẹ̀ èèyàn burúkú ni yín o ẹni burúkú ayé àtọ̀run ẹni burúkú tó ń pọn mọ́ reléèwẹ̀ ò ní gbogbo yín eléyìí tó dẹ̀ wà ńlẹ̀ yìí ẹ má ròyìn pé àwa ò tí anybody o inú mi dẹ́dùn pé alàgbà yẹn Délé Fárótìmí àgbàlagbà ni wọ́n ẹ̀gbọ́n náà jẹ́ fúnrú àwa báyìí àwọn fúnra wọn dẹ̀ ti sọ ọkàn wọn níwọ̀n bá gbà tó bá ti jóhun tó wù wọ́n nìyẹn ibi tán dó sí nìyẹn àwa wà pẹ̀lú wọn àdẹ̀ ní padà lẹ́yìn bó bá dọ̀la wọn bá ní àwọn jáwọ́ ń bẹ àwọn kú ń bẹ bákan náà ni bó ní rèsé ò bá fi gbámọ́ ilé tó ti fi kalẹ̀ ò lè parẹ́ ẹni tó bá ní wọ́n bá òun lórúkọ jẹ́ tó bá ń dá gbogbo ọgbọ́n káfẹ́ràn sẹ́nu káwa tì ẹ̀ ń tanra yín ni orúkọ tí ò ní lárí orúkọ tó ti bàjẹ́ kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe sí tẹ́ fẹ́ fi tún ṣe orúkọ tí ò ní lárí tó ti bàjẹ́ fúnra rẹ̀ tẹ́ ti fúnra ara yín bàjẹ́ kò sí nǹkan kan tẹ́ lè ṣe sí tẹ́ lè fi tún ṣe kò sátúnṣe kankan tẹ́ lè ṣe sí ẹ kàn ń tanra yín ni gbogbo àwọn tó sì kù náà tí wọ́n ti dàgbà táwọn náà tún tọwọ́ wọn bọ̀ tàdé tí ń rí ibi tí wọ́n ti jáde wá pé abẹ́ ẹbẹ̀ yẹn náà ti jáde wá tàdé tí ń rí gbogbo báwọn náà ṣe ń ṣe nínú bọ́n ṣe ń ṣèjọba àti bọ́n ṣe ń sọ̀rọ̀ nílùú ó ti yé wa o ó yé wa ó ti yé wa dáadáa ó ti yé wa dáadáa àtayé láti máa yanjú gbogbo ẹ̀ ẹnìkankan ò dẹ̀ ní sálọ fẹ́ nìkankan yóò jọ sojú gbogbo alágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè.